Àkó dédé àkókò yìí o gẹ́gẹ́ bí n tẹ́ mọ̀ mí sí bàbá Násírì oní ìrẹ̀lẹ̀ ló tún kí yín o ṣé láfíà lẹ́wà o àlàáfíà Ọlọ́run á tó fún wa ní gbogbo ọdún ayé wa eré ìjì tá à ń sá kò nílẹ̀ wá o àárẹ̀ òsì lè mú wa gẹ́gẹ́ bí ìṣe wa a tún mú àkòrí ọ̀rọ̀ kan wá ní àkókò yìí pé ká lè gbára wa níyànjú ohun kan tí àmọ́ Ọlọ́run sí bí gbogbo wa ti ń sá eré ìje yẹn ó dábàá sọ fún àgbègbè ọjọ́ oníkálukú ni ó sá eré ìje oníkálukú ló sì ń lépa àdé láti gbà a ṣe àjọ̀dún kan ní ọdún mélòó kan sẹ́yìn a pè pé salvation is personal oníkálukú ló máa sáré ìgbàlá tiẹ̀ kì í ṣe tẹlòmíì èrèdí ló ràn wá lọ́wọ́ láti ṣílẹ̀kùn fún àkòrí ohun tí a fẹ́ sọ lónìí ohun tí a fẹ́ sọ lónìí ni pé a fẹ́ ra wa létí láti jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ pé Ọlọ́run kì máa ń ṣojú ṣáájú ènìyàn Ọlọ́run ò jẹ́ ṣojú ṣáájú ènìyàn ohun tó ní kálukú bá gbè ló máa ká a lè wà nínú ayé lónìí ká ṣe pàtàkì àwọn bàbá nìyẹn o àwọn màmá nìyẹn á lè ṣe pàtàkì ṣùgbọ́n mo fi dá ilé ojú bẹ́ẹ̀ pé nígbà tá a bá máa déwájú Kristi oníkálukú lá ká ohun tó bá gbè oníkálukú lá kéré iṣẹ́ tó bá ṣe nínú ayé ìyẹn ni mo fẹ́ ká pàkíyèsí wá sí ó sì bá gbọ́ bẹ́ẹ̀ pé lè yà ràn wá lọ́wọ́ láti bí ká lè sa eré ìdí wa fúnra wa pé kí n bá lè rí èrè lọ́wọ́ ẹnìkan tí kìí ṣe ojúṣàájú èyí ló máa gbé wa lọ sínú ìwé Gàlátíà bí a bá rí àyè àbí àkókò tó wọ̀ a lè bẹ̀rẹ̀ ní ẹsẹ̀ ìkíní nígbà tá a bá wà nílé wa Gàlátíà orí kejì ni mo fẹ́ ká ti jọ wo ẹsẹ̀ bíi mélòó kan so kí ọ̀rọ̀ ẹ lè yé wa Paul ròyìn àwọn ìrìn àjò ẹ̀ ìbápàdé ẹ̀ nínú Kristi lọ́dọ̀ Damasku dẹ̀bó ti kúrò pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ Damasku àwọn tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà ni Paul mẹ́nubà so ń díẹ̀ yìí ni àní fẹ́ lo àkókò láti bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní ṣùgbọ́n lè ká nílé dékàwó láti ẹsẹ̀ ìkẹrin ìwé Gàlátíà orí kejì dékàwó láti ẹsẹ̀ ìkẹrin sọ pé àti nítorí àwọn èké arákùnrin tí à ń yọ mú wọ inú wá wọn wọlé tààrà ṣùgbọ́n à ń yọ mú wọn wọnú wá ó ní àwọn ẹni tí ó yọ wá ṣe àmì láti rí òmìnira wa wíwá tó wá kìí ṣe pé wọ́n wá bí ọmọ Ọlọ́run ṣùgbọ́n wọ́n yọlé wá láti gbé kámà bẹ́ẹ̀ pé irú òmìnira wo ló ń lò irú agbára wo ló ń lò orí ọ̀fẹ́ wo ló ń lò so irú ohun tí irú wọn wá ṣe nìyẹn náà kí ni Paul wá fẹ́ sọ nípa tiwọn ó ní òmìnira tí àwa ní nínú Kristi Jésù wọ́n fẹ́ wo ohun tó wà nínú ẹ̀ wọ́n fẹ́ wo orí ọ̀fẹ́ tó wà nínú ẹ̀ èyí tó fi ń lórí ọ̀fẹ́ láti rí iṣẹ́ ìrìnjú ẹ̀ ṣe irú àwọn bẹ́ẹ̀ wà láyìíká wa àwọn bẹ́ẹ̀ máa bá rìnrìn àjò àwọn bẹ́ẹ̀ pápá darapọ̀ mọ́ àwọn ìjọ tá à ń lọ ó ní kí wọn kí ó lè mú wa wá sínú ìdè so kí wọ́n sì ní kọ́ sójú wọn so èyí ẹsẹ̀ kìíní ràn wá lọ́wọ́ láti fi ká lè mọ̀ bẹ́ẹ̀ pé ká kíyè sára kì í ṣe gbogbo àwọn tó jẹ́ ara ló sì jẹ́ ara ní tòótọ́ o kì í ṣe gbogbo àwọn tí ó yí wa ká ní tòótọ́ ní kálukú ní èrè ìdí èyí tó fi wọnú ṣẹ̀rẹ̀ṣẹ̀ wa ṣùgbọ́n gbogbo nǹkan wọn yóò pamọ́ sí Paul so jẹ́ kó rọ̀ Ọlọ́run láti mọ̀ wọ́n ti bá àwọn ènìyàn lò bó tó kàn yíká tó àbí bó tó kàn súnmọ́ tó lẹ́yìn ká tẹ̀síwájú káwọn tí ẹsẹ̀ kárùn sọ ó ní àwọn ẹni tí a kò fi àyè gbà fún láti darí wa fún wákàtí kan kí òtítọ́ ìrere kí ó lè máa wà títí pẹ̀lú yín náà àwọn ilé tó yọ wọlé yìí àkọ́kọ́ ní bẹ́ẹ̀ pé ó rọ Paul lọ láti study wọn ṣàwọn ilé wa fún ìgbàlá ni àbí ìṣubú náà wá fún náà ṣàwọn ilé wa láti kó wa ṣìnà ní ṣùgbọ́n láti darí wa kó lójú ọ̀nà ní so nígbà tí Paul ti mọ orú wọn ló ń tàṣọ fún wa níbẹ̀ pé máa gbọ́ má sùn gbàgbé pàápàá jùlọ gbogbo àwọn adarí ìjọ kì í ṣe gbogbo àwọn tó ní ọ̀ká nínú ìjọ ló wá nítorí òtítọ́ ìrere ìmí ìwá Sátánì lórí wa ìmí ìwá láti darí ẹ̀ kó lójú ọ̀nà so Paul rí àwọn ọmọ yóò sì mọ̀ pé irú wọn wà kì í ṣe pé kìkì wọn jẹ́ oṣù àbí àjẹ́ ṣùgbọ́n má gbàgbé ìtàn wòlíì kékeré àti wòlíì àgbà wọn pe wòlíì àgbà ní oṣù àbí àjẹ́ o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àgbà tó pàpà sí wòlíì kékeré darí so irú wọn wà títí dòní so kí ni Paul wá sọ wọn níbẹ̀ pé àwọn tí a kò fi àyè gbà láti darí wa fún wákàtí kan so ìgbà tí Paul ti wọn tó jẹ́ pé tó jẹ́ ní àwọn aláàbí ilé ẹ̀kọ́ ní ṣìnà o Paul ò gbà kò dúró sábẹ́ ìdarí wọn lónìí ọ̀pọ̀lọpọ̀ kí ló tó ṣe orúkọ báyìí mo dẹ̀ sọ fún bàbá mi lólúwa ìwọ pápá ò lè jókòó gbogbo tó tọ́nà àti òtó tọ́nà gbogbo ibi tí a bá ṣe àti darí ṣíṣá náà ló jókòó lọ bẹ́ẹ̀ ń tàṣìwò lápẹ̀ ládarí ọ̀pọ̀lọpọ̀ lára wọn ní iṣẹ́ olùṣọ́ àgùntàn ìkókò ni wọ́n gẹ́gẹ́ bí ti Jésù wí
ìkókò lọ́pọ̀lọpọ̀ nínú wa ṣùgbọ́n àdókò ká study ẹ̀sà lábẹ́ ìdarí bí táwa sọ Paul wá dókò wò bẹ́ẹ̀ pé èmi ò ní fàyè gbà kí irú ẹ̀yin wọ̀nyí darí mi torí pé mi ò fẹ́ kẹ́ darí mi sínú igbó ní ọdún káwọ́ ẹsẹ̀ bíbélì kan sí ó ní ṣùgbọ́n ní ti àwọn ẹni tó dàbí ẹni ńlá ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni ẹ ṣe rí ojú tí gbogbo yẹn fi wò wọ́n nìyẹn àwọn èèyàn ńlá nìyẹn nínú iṣẹ́ ìránṣẹ́ àwọn bàbá ńlá nìyẹn nínú iṣẹ́ ìránṣẹ́ àwọn tó ṣọ́wọ́ àwòkọ́ṣe nìyẹn so ní àkókò tí Paul náà wọ́n nínú wọn ó mọ orú wọn ó mọ̀ bẹ́ẹ̀ pé àwọn bẹ́ẹ̀ wà so ó wá lo èdè yẹn ní ti àwọn tó dàbí ẹni ńlá ẹ̀wọ̀ èdè yẹn bá gbọ́ Yorùbá dáadáa ti yọ ó dàbí ẹni ńlá tó ló dẹ́ ń pè wọ́n nìyẹn ó lè dàbí ẹni ńlá lójú yín ó lè dàbí ẹni ńlá lọ́dọ̀ yín so ní ti àwọn ẹni tó dàbí ẹni ńlá wọn ní ohunkóhun tí ó wù kí wọn já sí gbọdọgbọdọ wí ó ní kò jẹ́ nǹkan kan fún mi ó ní Ọlọ́run kò ṣe ojúṣàjú ènìyàn àní àwọn ẹni tó dàbí ẹni ńlá ó ní kò kọ́ mi ní nǹkan kan so bó bá jẹ́ pé ohun tó ń jẹ́ nìyẹn wọ́n ti dẹni ńlá kí ló sọ wọ́n dẹni ńlá ṣe ní Kristi ní owó ní ọrọ̀ ní dúkìá ní ẹsẹ̀ àwọn ìjọ tó ní rẹ̀ kí ló sọ wọ́n dẹni ńlá so lóòótọ́ ohun tẹ́ mọ̀ wọ́n sí nìyẹn ìyẹn tó bá jẹ́ pé ohun tó ń jẹ́ nìyẹn yes kò sí wàhálà so ṣùgbọ́n tí mo mọ̀ níbẹ̀ pé tó bá dàbí pé ohun tẹ́ ẹni ńlá ni wọ́n jẹ́ ohunkóhun yóò kẹ́ mọ̀ wọ́n sí kẹ́ńká sí fọ́sọ̀ bẹ́ẹ̀ pé ó ní kò já mọ̀ kankan kò di kankan fún mi eré ìje tí wọ́n tán sátẹ́ pé Ọlọ́run ló gbọ́n lóòótọ́ jẹ́ máa sá Ọlọ́run tó bá wọn pàdé ló bá mi pàdé náà ìtọ́ni tó fún èmi jẹ́ kí èmi náà máa ṣiṣẹ́ lórí ẹ̀ so àtàwọn wọn bọ̀ wá gèrè jíyè fẹ́ni tó náà wá ṣe èmi náà bọ̀ wá jíyè fẹ́ni tó náà mi ṣe so nígbà tí Paul ti wo àwọn àìṣedéédé nínú àwọn ìrìnàjò ó ní mo kọ̀ láti wá sábẹ́ ìdarí wọn so nítorí ìdí èyí ohun yóò kàn jẹ́ àwọn ọlọ́mọ náà wọ́n tẹ̀mí náà sì jẹ́ èmi ni mo mọ̀ jẹ́ kó ní kálukú kó ní ìrìnàjò yẹn ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ọlọ́run ni wọn kíyè sára bàbá nìyẹn wọn kàn jókòó kan wo ìgbé ayé tó ń gbé ìlànà tó ń tọ̀ ṣó bá Bíbélì mu ṣùgbọ́n torí bẹ́ẹ̀ kan ti lókìkí wọ́n ti dẹni lá bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀ sí tẹ̀lé wọn lẹ́yìn ibi tó ń kó wọn lọ wọn bọ́dà ìwà tó ń wù kò kàn wọ́n mọ́ wọn jókòó kan wo ìwà wọn pẹ̀lú standard Bible àwọn wọ̀nyí la gbọ́dọ̀ kíyè sára sí torí bẹ́ẹ̀ pé ẹni tó máa ṣèdájọ́ wọn láṣèdájọ́ àwa náà bọ́bá sì dúró ní dúró pé oyè kan tó yẹ Paul rèé na Paul máa bẹ̀ pé nígbà tá a bá déwájú onídàájọ́ Jésù Kristi tó bá ṣèdájọ́ gbogbo ayé Paul máa bẹ̀ pé ẹ̀sà ọ̀rọ̀ yóò dùn lẹ́nu ohun tó bá sọ fún Kristi bẹ̀ pé ẹ̀sà ìgbà tí bàbá báyìí ṣe báyìí èlèmí náà rògbò dá nítorí pé bí bàbá ṣe máa ń ṣe nìyẹn èlèmí náà rògbò dá bó ṣe ṣe bẹ́ẹ̀ Paul máa pé èyí ò tó excuse èyí ò tó àwíjàre so èdè tí Paul ò fi dúró sábẹ́ ìdarí àwọn yìí jẹ́ kí n máa ṣe tó fẹ́ pé bọ́lá ṣe sọ fún wọn nìyẹn kò sí wàhálà ṣùgbọ́n báwo lọ́wọ́ ṣe sọ fún ìwọ náà ẹ̀sà àwọn wọ̀nyí ṣe pàtàkì nínú ìrìnàjò ìran tiẹ̀ iṣẹ́ tiẹ̀ ìtọ́ni tiẹ̀ ìdarí tiẹ̀ má sọ dànù ẹ̀sà bó bá dé pé Ọlọ́run ló ń darí wọn náà so ṣe tọ́lọ́run fẹ́ kó o ṣe jẹ́ káwọn náà ṣe tọ́lọ́run fẹ́ ká ṣe má torí ìdarí ẹnikẹ́ni rán rẹ̀ lọ́sọ̀rọ̀ àpáàdì jẹ́ káwọn bí àdìgbò ẹsẹ̀ méjì sí ẹsẹ̀ keje ó ní ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ nígbà tí wọ́n rí pé a fi ìrere ti àwọn aláìkọlà lé mi lọ́wọ́ ó ní bí wọ́n ti fi ìrere onílàlé Pétérù lọ́wọ́ ó ní nítorí ẹni tó ń ṣiṣẹ́ àgbọ́ ẹsẹ̀ kẹjọ náà parí ẹ̀sìn nítorí ẹni tó ń ṣiṣẹ́ nínú Pétérù sí àpọ́stélì ti ìkọlà òun kan náà ló ń ṣiṣẹ́ nínú mi fún àwọn kèfèrí pẹ̀lú náà ó gbọ́ tí wọ́n sọ ẹsà ẹni tó ń ṣiṣẹ́ nínú ayé Pétérù tó fi ṣe olórí àpọ́stélì fún àwọn ti ìkọlà náà ẹni kan náà ló ṣiṣẹ́ nínú èmi náà tó fi èmi náà ṣàpọ́stélì fún àwọn kèfèrí so jẹ́ kí Pétérù máa ṣe bí Ọlọ́run ti darí ẹ̀ náà jẹ́ kí èmi náà máa ṣe bí Ọlọ́run ti darí tèmi náà Paul ò gbọ́dọ̀ wá fi tiẹ̀ sílẹ̀ nítorí pé Pétérù ti gé ènìyàn ńlá àbí torí pé ó ti ṣiṣẹ́ àṣẹ ṣáájú tòun jẹ́ kó bá fi tiẹ̀ jẹ́ kí n máa wo àwòkọ́ ṣe Pétérù rárá o èèyàn kì í ṣe bẹ́ẹ̀ bọ́ jẹ́ pé lóòótọ́ Ọlọ́run pè ọ́ tó wẹ́ pé lóòótọ́ lórí ìtọ́ni ẹ̀ máa tẹ̀lé ìtọ́ni ẹ̀ jẹ́ kó máa darí ẹ̀ náà fi àwọn bàbá wọ̀nyẹn lẹ̀ jẹ́ kó dápẹ́ àwọn náà máa ṣe bí Ọlọ́run ti fẹ́ kẹ́tọ́ kò ṣe ṣùgbọ́n lónìí àwòkọ́ṣe ti bá ṣẹ́ lómi jẹ́ àwòkọ́ṣe ti dàbẹ̀ ṣẹ́ lómi jẹ́ pẹ̀lú ó sì lè lọ pẹ́jù fẹ́ lómi lẹ́tẹ́ lómi bá ṣe wà ní abẹ́ pé ẹni tí mo wà àwòkọ́ṣe àṣekọ̀ṣe lójú ọ̀nà máa gbẹ́ bolo máa rìn àjò ẹni kó tó padà tó bá dá ẹ lójú tó lè fọ́ sàkọ́ Ọlọ́run ló pè ẹ́ jó sábẹ́ ìdarí Ọlọ́run jẹ́kọ̀ọ́ lọ́kọ́ máa darí ẹ ohun tí Paul wí ní ẹsẹ̀ kẹjọ nìyẹn ẹni tó ń ṣiṣẹ́ nínú Pétérù ó náà ló ṣe nínú òun náà lẹ́tọ́ Ọlọ́run ló pè wọ́n tó wà lójú ọ̀nà ẹni tó ṣe nínú ayé àwọn náà jẹ́ kó ṣiṣẹ́ nínú ayé tiẹ̀ tó bá ti wá àwòkọ́ṣe ọmọ tí Kristi máa ṣe á kàn fi ẹ́ lẹ̀ náà ẹni àwa máa darí ẹ̀
ẹ̀sà àwọn fìyẹ́ lẹ̀ nítorí kò ti shoes kẹ́ni máa dàdé stead Jésù Kristi ẹ̀sà má fìyẹ́ lómi ìrọ́pọ̀ Jésù Kristi tó ayé ẹ̀ má fìyẹ́ lómi ìrọ́pọ̀ Jésù Kristi tó ṣẹ̀ṣẹ̀ ẹ̀ jẹ́ kẹ́ni tó darí àwọn ẹni ńlá lọ́kọ̀ bá darí wọn náà yàtọ̀ bá takoko ẹni tó wá darí ẹ̀ méjèèjì yàtọ̀ bá dàjọ́ àṣìlẹ̀kùn gbogbo àfara àwa wò bí a lóòótọ́ ẹnìkan náà ló darí ẹ̀ méjèèjì ṣùgbọ́n má jẹ̀bi nítorí ayé ẹnikẹ́ni so nítorí àkókò wa wọ́n fi ọ̀nà Ọlọ́run bẹ̀ wá ẹni ká kọ̀ọ̀rọ̀ ẹ̀rẹ́ wò ẹ̀wò àkókò ṣì wà fún wa láti ṣàtúnṣe tó bá ní gbogbo àwọn tí ọ̀rọ̀ yẹn wúlò fún orí ọ̀fẹ́ Kristi àtúwọ̀ máa pọ̀ sí nínú ayé wa orí ọ̀fẹ́ láti ti sáré ìgbé náà títí dé òpin táwọn ní tí apá àwòkọ́ṣe ṣubú àbíkọ́sẹ̀ àbí kó lójú ọ̀nà Ọlọ́run ayé ọ̀dà fún wa tó bá sì níbi tí a ti kọ́sẹ̀ àbí ṣubú kó lójú ọ̀nà nípa orí ọ̀fẹ́ ìwàásù yìí ọmọ àdá padà sójú ọ̀nà orí ọ̀fẹ́ àtúnṣe gbóyè Ọlọ́run ayé ọ̀dà fún wa ìjọba Ọlọ́run àti kàwáyé so bí mo ti wá rí kó tó máa kàtúrí nígbà bí ti Jésù bá ti dé á tún ní àkókò tó wọ̀ bí irú èyí láti fọ ìjókòó tọrọ ó dìgbà kan náà ẹ ṣé púpọ̀.